Onidanyin báyé bá ń jáyé béèyàn bá ń jẹyàn títí lẹ́yìn òsì má. Báyé bá ń jáyé èèyàn bá ń jẹyàn títí lẹ́yìn òsì má. Ọkọ ẹni aláwọ̀ báyé bá ń jáyé béèyàn bá ń jẹyàn títí lẹ́yìn òsì má. Báyé bá ń jáyé béèyàn bá ń jẹyàn títí lẹ́yìn òsì má. Orúkọ tèmi ni His Royal Majesty Oba Dr. Ambassador Aminu Joshua Olawale di Onidanyin of Idanyin Kingdom. Gbadewọ̀lú àkọ́kọ́ orí ló wé ilẹ̀ lóhùn. Òdùmarè ló mọ̀ ní ìpín ẹ̀dá máa ríro ta ló mórí wáyé tó mọ̀ bí agbéyọrí tó yànrí dọ́gbadọ́gba ṣèbó wọn bá ràn wá lé ayé ò làbákú bẹ̀dá bá kàn sáré olórí ẹ̀ asán bẹ̀dá bá kàn sáré olórí òfò ni. Kábíyèsí Aláìlúwà, it is important to note that more than ever before, you should continue to champion all efforts that can enhance peaceful coexistence with other royal fathers in Yewa land in order to justify the mandate and trust reposed in you by the Ogun State government and the good people of Idanyin. Gbogbo bí orí bá kúkú máa dé kó máa ní ṣáláì máa dé wẹ̀. Gbogbo bí orí bá kúkú máa tó kúkú máa dé. Gbogbo bí orí bá kúkú máa dé kó máa ní ṣáláì máa dé wẹ̀. Gbogbo bí orí bá kúkú máa dé. Gba ní àdúrà lórúkọ Adẹ́dàá lórúkọ Àṣẹ̀dá pé kí Ìdanyin kó máa tùbà kó máa túṣẹ, kí eku Ìdanyin kó máa ké bí eku, kí ẹyẹ kó máa ké bí ẹyẹ, kí ọmọ ènìyàn kó máa fọhùn bọ́mọ èèyàn, kí aboyún ilé kan bí wẹ́rẹ́, kí àgàn kó tọ́wọ́ làbọ̀sùn, káláìsàn kó dìde lágbára alálẹ̀ ilẹ̀ ló Ìdanyin. Gbogbo ohun tá a bá dáwọ́lé báyìí àwọn àgbà ló bọ̀ wọ́n sọ̀rọ̀ wọn ní gbogbo igi télégèdè bá fọwọ́ bà dídùn ní dún, kí gbogbo nǹkan tá a bá dáwọ́lé Ìdanyin kó máa yọrí sí rere, kí tẹ̀síwájú kó máa dé bá Ìdanyin. Ọ̀bí yegede sọ́tà Onidanyin ti dáde ń tẹ́lẹ̀ dàbà kọ́ mọ́ ní kò lè yẹ. Yegede sọ́tà Onidanyin ti dáde ń tẹ́lẹ̀ dàbà kọ́ mọ́ ní kò lè yẹ. Ìtàn sọ́tà Onidanyin ti dáde ń tẹ́lẹ̀ dàbà kọ́ mọ́ ní kò lè yẹ. Yegede sọ́tà Onidanyin ti dáde ń tẹ́lẹ̀ dàbà kọ́ mọ́ ní kò lè yẹ. Ìtàn sọ́tà Onidanyin ti dáde. Oba Joshua Olawale Aminu, the staff of officers, the new Onidanyin of Idanyin, while also committing Alailuwa's reign to the hands of Almighty God for good governance in Idanyin community and Ogun State in general. Kábíyèsí, káàdé pẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Joshua tòtò fi oko ẹni fojú náà gbàrà omi àgbẹ̀. Àgbẹ̀lá tòtò fi oko ẹni fojú náà gbà. Onidanyin wọ́n ti lórí olóyè àtòrí adé ìbàdí tó lò mọ́ Saheed aṣọ ọba tí kò ná inú àjèrè rẹ̀ ló ti wá. Wọ́n lórí olóyè àtòrí adé ìbàdí tó lò mọ́ Saheed aṣọ ọba tí kò ná inú àjèrè rẹ̀ ló ti wá. Wọ́n lórí olóyè àtòrí adé ìbàdí tó lò mọ́ Saheed aṣọ ọba tí kò ná inú àjèrè rẹ̀ ló ti wá. Wọ́n lórí olóyè àtòrí adé ìbàdí tó lò mọ́ Saheed aṣọ ọba tí kò ná. Onidanyin tìlú Ìdanyin.